Father, I'm standing as your prophet, and I pray for these children. Oh Lord, because of them, Father, I want the fundament to change. Because of them, I want you to walk in the sun. Because of them, I want you to walk in the moon. Because of them, I want to speak to the land. Because of them, I want the fire of heaven to come down and release these children in the name of Jesus. Everyone in captivity, both in the north, the east, the south, the west, southwest, anywhere they are, Father, release them there. Go forth and release them. Go forth, release them. Go forth, release them. Go forth, release them. Go forth, release them. Ọ̀rọ̀ rẹ o, gbogbo ọmọ Nàìjíríà nílé lóko lọ́nà lájò níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi, Pilado World ló ń sọ̀rọ̀ yìí. Ó ti ṣẹlẹ̀ lánàá yìí ni mo pè yín tí mò ń pariwo pé ó ní bíṣọ̀pù kan tó ṣẹ̀ṣẹ̀ jáde síta, ó ti pẹ́ ta ti ń pariwo pé kí àwọn òjíṣẹ́ Ọlọ́run káwọn náà kan dá sí ọ̀rọ̀ yìí. Ọlọ́run gbọ́ àdúrà wa lánàá tí the youngest bishop in Nigeria yìí, ìyẹn Bishop Prophet Olúfẹ́mi Òtúsànyà Omomajemu, bishop yìí jáde tán pé lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé yìí o, a ò ní sùn lọ́rọ̀ yìí, pé a gbọ́dọ̀ make sure wípé àwọn ọmọdé yìí sẹ̀ wọ́n jáde kúrò nínú ìgbèkùn tí wọ́n wà yẹn. They don't belong there. Kí ibẹ̀ yín ò ń ṣe lé wọn. Kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọdé yìí? Kò sí nǹkan kan tí wọ́n ṣẹ̀, kí ló wá dé tí wọ́n fi ń jẹrú ìyà báyìí? Bishop yìí wọ́n jáde tán. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, bíṣọ̀bù yìí wọ́n dìdí kó àwọn ọmọdé jọ wípé ẹ wò ẹ̀yin ọmọdé, we want to use you as a point of contact for the children that are in captivity. Lọ́wọ́ yìí a máa gba àdúrà tó ní agbára. Bíṣọ̀bù yìí Ọlọ́run nìkan ló máa san yín ní ẹ̀san rere ni, because what you are doing, a majority of people never expected this. Ẹ wo bí bishop yìí ṣe kọ́ àwọn ọmọdé jáde pé we are going to use you as a point of contact for those children that are in captivity so that they can come out. Bí bàbá ṣe ń ṣe àdúrà, bí bishop yìí ṣe ń ṣe àdúrà làwọn ọmọ yẹn gan, they were connected. Amen. That's exactly what we are talking about. Now this bishop has made it clear that this time around, no going back on this matter. Àwọn kan lè máa rò pé ọmọ àwọn ò sí ń bẹ̀ báyìí. The bishop made it clear that our own children are not part of these people, not because we are special, that it's just the grace of God that these our own children are not part of them. It could happen to anybody. Ó lè ṣẹlẹ̀ sí anybody. Oh my goodness, this is exactly what we are talking about. Right now, kó má kàn dàbí pé mo kàn ń sọ̀rọ̀. In fact, mo fẹ́ kẹ́ gbọ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ àṣẹ tí Bishop Prophet Olúfẹ́mi Òtúsànyà Omomajemu tí wọ́n sọ. In fact, lóní ṣókí ẹ gbọ́. Now, according to the word of God, the Bible says, now the Egyptians are men and not God, and their horses flesh and not spirit. When the Lord shall stretch out his hand, both he will help shall fall, and he who is help shall fall down, and they all shall fail together. Now let us pray for these children. You also, you are children like them. In the name of Jesus. In the name of Jesus. Rescue those children. Rescue those children. In the wilderness. In the wilderness. Bring them back. Bring them back. To the city. To the city. Bring them back. Bring them back. To their parents. To their parents. Bring them back. Bring them back. Let us all glorify your holy name. Let us all glorify your holy name. Prayers in the name of Jesus. Father, in the name of Jesus. Holy Spirit. Father, bring them back. Bring them back. Father, Bring them back. bring them back. The children Father. Ó lágbára. Ẹ kú iṣẹ́ takuntakun. Bishop Prophet Olúfẹ́mi Òtúsànyà Omomajemu. Iṣẹ́ rèé. Nǹkan tá à ń sọ leléyìí. Gbogbo ariwo tá à ń pa náà leléyìí. Ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ kàn yín. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kàn yín. Bí àwọn ará bí wọ́n ṣe ń jí àwọn ọmọ ìlú gbé ó ti pọ̀ jù.
àwọn kan tẹ̀ máa ní pé báwo lè ṣe máa dárúkọ ilẹ̀ Yorùbá nìkan, ṣebí gbogbo Nàìjíríà ni wọ́n ti ń jí àwọn èèyàn gbé. Well, gbogbo ẹ̀yin gómìnà ti orílẹ̀-èdè Nàìjíríà níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi, mọ̀ pé ẹ̀ ń gbọ́ wa, ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Gbogbo ẹ̀ náà láti gbọ́ pé wọ́n ò fẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ yẹn, wọ́n ò fẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ yẹn. Ìdí rèé tí wọ́n ṣe tí ì fẹ́ kí àwọn èèyàn wọnú igbó. Gbogbo yẹn náà ló yé wa. Ṣùgbọ́n kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé, àbí kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé tí irú àwọn kan báyìí kò fi ní máa ṣẹlẹ̀? Because now the way tí gbogbo ẹ ṣe ń lọ yìí, àwọn arábí wọ́n ti wá sọ di business, it's a lucrative business for them. Pé ẹ wò, ẹ jẹ́ ká lọ resume, ká lọ jí wọn gbé, owó á jáde. Tí ìjọba bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn iṣẹ́ wọn ní bó ti tọ́ àti bó ti yẹ, ó dá mi lójú wípé gbogbo àwọn agbésùmọ̀mí yìí wọ́n máa sá dànù ni. Àbẹ́ẹ̀ rí nǹkan bí? Bẹ́ẹ̀ ni wọ́n máa ti sá dànù. Ṣùgbọ́n ó ti dojú ẹ̀ báyìí. Ìdí rèé tí Bishop tí wọ́n ṣe jáde tán pé ẹ wo ọ̀rọ̀ yìí kò gba jẹ̀lẹ́ńkẹ́lì o, ó gba àdúrà tó níná nú. Kò sí nǹkan tí Elédùmarè ò lè ṣe, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Àwọn àdúrà tó níná nú, òun ni ọ̀rọ̀ yìí gbà. Gẹ́gẹ́ bí Bishop Prophet Olúfẹ́mi Òtúsànyà Omomajemu bí wọ́n ti ṣe sọ. That was the youngest bishop in Nigeria. Yes, so lọ́wọ́ yìí ká máa jó ká máa yọ̀ nítorí pé Elédùmarè ti ṣe ohun ọ̀tun. Ó ti gbé àwọn ẹni bí ẹni, ó ti gbé wọn dìde. Àwọn èèyàn bí èèyàn, ó ti gbé wọn dìde. Lórí ohun tó ń lọ lọ́wọ́ yìí, lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí, àwa náà ní ìgbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà àwọn ọmọdé yìí wọ́n máa padà sílé. Bẹ́ẹ̀ ni o, kò sí nǹkan tí Elédùmarè kò lè ṣe. Àdúrà táwa náà ń gbà òun ni wípé Elédùmarè ó máa mú àwọn ọmọ yìí, ó máa mú wọn dé láyọ̀ àti àlàáfíà. Ṣé nǹkan tán máa jẹ ni Elédùmarè máa pèsè? Ṣùgbọ́n nǹkan táwa nígbàgbọ́ lórí ni wípé ní tí àwọn òjíṣẹ́ Ọlọ́run ti ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan, tí wọ́n ti ń take it serious. Gbogbo èèyàn mọ̀ ìlú, ẹ̀yin náà ṣé ẹ gbọ́ àdúrà òun lẹ́bọ o. Bẹ́ẹ̀ ni àdúrà lẹ́bọ. Ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ́ ọbẹ̀ níbẹ̀ iṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lá máa bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ orílẹ̀-èdè Yorùbá. Ó tún di ọjọ́ mi, ọjọ́ rẹ̀. Meanwhile, ẹ má gbàgbé láti subscribe sí Pilado World. Share, kẹ́ like, kó lè débi tó yẹ kó dé. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.